Abájági lè gbò bàbá o ẹ káàárọ̀ sà ẹ ra sà ẹ ra sà oníjẹkújẹ oníjẹkújẹ ẹ fún gbádùn sà báwo ni o adúgbò sà á ní ẹ ra sà. ó péjọ bàtà tí mo rí ẹ. bàbá ẹ má bínú kì í ṣẹjọ́ mi náà ẹ wo iṣẹ́ ni ní àgbà ní ẹni tó bá ṣiṣẹ́ kò ní àǹfààní àti jẹun. bẹ́ẹ̀ni nítorí ẹ̀ ní sà mo kàn sáré wá oúnjẹ lọ́dẹ̀ ya kẹ́mi bí náà ni wọ́n á ní àgbọ̀dọ̀ kọjá wájú ilé ọba ká má kọ́ ọba mo ní kí tó máa lọ. àjò tó tiẹ̀ wá oye ń dúró ojú ń kíbọ̀ ọ̀kan lẹ́gbẹ̀ẹ́. ẹ jẹ́ ń gbọ́ bàbá. ní wa ọ̀rọ̀ ìyá kẹ́mi náà ni mo fẹ́ sọ. ìyá kẹ́mi kan náà. a ní láti bí ọ̀sẹ̀ mélòó tó bá ń dáná lẹ́ǹkùlé tó bá rẹ̀yẹ tí ń kọjá lọ ní dédé 7:30. ìyẹn lálẹ́. ìrọ̀lẹ́ a máa ṣépè fún wọn káríwó Holy Ghost fire. gbogbo ọ̀gá ni èmi ìwọ̀n rò ó máa rò pé orí tó máa jẹ̀ kúrò arábìnrin àwọn ẹyẹ tó wá báyìí ojú di jọ́nà ojú rẹ̀ ti ń lọ lójú kígbe tó lórí Holy Ghost fire ni mo bá yá a lọ́rọ̀ pé kí ni ẹ bàbá. ni mo súnmọ́ ó ní ìyá Kẹ́mi àwọn ẹyẹ yóò wá bá ẹ. kí ló wá wí. fọ́nrán ló kí èbú mọ́lẹ̀ ló ń bú mi ló ní bàbá òsì. ó tán. bóyá ẹ̀yin lè dẹ̀yẹ wá. ó tán. iná Ọlọ́run ló máa jó yín. ó tún ṣépè fún yín. lójú pariwo Holy Ghost fire. ìmọ̀ yín kò sí wàhálà. táwa. ó ní ajá tó máa sọnù lọ̀rọ̀ rẹ. bẹ́ẹ̀ni kò ní gbọ́ fún ọlọ́dẹ. nígbà tó dijọ́ kejì kí n jẹ́ mọ̀ nǹkan tó gbé mi náà wẹ́ǹkùlé bó ti ń dáná alẹ́ rẹ̀ ó wá ní kóun ó mú iyọ̀ àti àlùbọ́sà pẹ̀lú atadún kóun dà sọ́bẹ̀ táwọn ẹyẹ yìí tún tò tẹ̀léra wọn kọjá wọ́n tún ké ló tún rí wọn ló tún pariwo Holy Ghost fire. àwọn ẹyẹ yẹn gbọ́yìnbó ìkànnì wọn kọ̀ yí padà ní oyún tọ̀nù ó tọ̀nù nìyẹn o oyún tọ̀nù ló bá ń bọ̀ ńlẹ̀ ló bá fẹ́ fìyẹ́ gbẹ́ ẹ̀yà akọni ẹ̀yà tí ata àti iyọ̀ àti gbogbo àlùbọ́sà àwọ̀ rẹ̀ ló dànù ló kígbe ará àdúgbò ẹgbà mí o mo kàn dúró mo bí pé mi ò rí ọwọ́ mi lẹ́rọ ló bá wá bá mi ó ní bàbá ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan kí lẹ wí. orí mi ṣe báwọn ọgọ́rùn-ún ló sọ̀kalẹ̀ ni. mo gbé o. a máa sọ ń jẹ́